yìí ẹ̀ tó ló máa bú mi. Kò sí anybody tó lè bá ń ṣe o, èèyàn kan ló kọjá yẹ tó ló máa bú mi. Ẹ bá gbọ́ you are very stupid, èmi ló ń bú yẹn. Bọ̀bọ̀ kan ló kọjá yìí ẹ̀ tó ló máa bú mi. Kò sí anybody tó lè bá ń ṣe o, èèyàn kan ló kọjá yẹ tó ló máa bú mi. Alákàndá Mr. Joker ẹ̀bẹ̀ gidi lóde tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ẹ ti gbóríṣiríṣi o sùn ẹgbẹ́ iná ràwìn ẹ̀fẹ́ mú kó lára idán èyí àrà ọ̀tọ̀ ní ẹ̀fẹ́ Joker rẹ̀ kí ló ṣe lára wa. Ẹ jáwọ́ lọ́rọ̀ ìyá àgbà o ẹ lọ gbé sisi wọlé mélòó lẹ fẹ́. Ẹ jáwọ́ lọ́rọ̀ ìyá àgbà o ẹ lọ gbé sisi wọlé mélòó lẹ fẹ́. Bó tilẹ̀ wù ká péré àmàlà tẹ̀bà. Bó tilẹ̀ wù ká péré àmàlà tẹ̀bà ó gbọ́dọ̀ lọ pẹ̀lú ilá ni o. A ò ní gbọ́ kú iyán bí kankan o, afọgbọ́nà o. Ẹ jáwọ́ lọ́rọ̀ ìyá àgbà o, ẹ jọ̀ ẹ lọ gbé sisi wọlé mélòó lẹ fẹ́. Ẹ jáwọ́ lọ́rọ̀ ìyá àgbà o ẹ lọ gbé sisi wọlé mélòó lẹ fẹ́. Alẹ́ nìsá ni mo ń lọ. Dúdú ń bẹ, pupa ń bẹ. Ẹ̀wà wọn mẹlẹ́lẹ̀ tó ń bẹ ní alẹ́ nìyí. Kò sí anybody tó lè bá ń ṣe o. Èèyàn kan ló ń kọjá yẹ. Kan ló ń kọjá yẹ tó ló máa ń ṣe o, èèyàn kan ló ń kọjá yẹ tó ló máa bú mi. ẹ kú ojúmọ́ mọ́ ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga, ojúmọ́ ìfọkànbalẹ̀, ojúmọ́ àlàáfíà, ojúmọ́ ìtẹ̀síwájú náà ló mọ́ délé wa náà ló sì mọ́ délé yín. Ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mọ̀, ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi gbogbo. àkàndáṣẹ́ bí òníde obìnrin kì í jẹ́ kúmọ́lú ẹ̀kún ní bákan wá. Obìnrin tó fìdòwú ṣàkọ́bí yóò ṣàlàyé ibi tó bí ìbejì sí mẹ́rin. òní lọ́jọ́ wẹ́ẹ̀sì ọjọ́ àánú lágbára Ọlọ́run bẹ́ẹ̀ tí ń jáde ẹ ra àánú gbà, ẹ bá àánú pàdé, ẹ fi àánú sílẹ̀ ńlé, ẹ sì mú àánú padà wálé lágbára Ọlọ́run.
bójúmọ́ bá ti mọ̀ yàrá pérégede ọ̀yẹ́là délé wa ọ̀là délé yẹn náà la fi ń kíra wa káàárọ̀ kó ojúmọ́ láàárọ̀ yìí ẹ̀lẹ́ńbẹ̀hún ẹ̀lẹ́ńbẹ̀hún bí àṣàfẹ́. àkàndá pápápá ni ń ṣe ntí mo bá wọ̀pọ̀ ọ̀nà tí mo fẹ́ yà ọ̀pọ̀ pápápá ni ń ṣe pé ni ń gé bí abà bá oníṣọ̀nà. kí ló dé tíran Yorùbá kì í gbé ọmọ wọn lágbèyè ọmọ tí wọ́n bá pọ̀n torí rẹ́múrẹ́mú ká tó rìn ìṣẹ́jú kan ká tó rìn ibùsọ̀ kan ọmọ ó sì ti sọrí nù lẹ́yìn wọn kí ló dé. ńgbẹ́ mo lẹ́rù ilẹ̀ Yorùbá ti wọ́ wá kí ni ń ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló bá wa gangan. ẹ̀rín pa mi ń wòlé rẹ́rìn bí àṣà dòdò gbẹ̀bùrùn. àwọn kan ń pera wọn ní agitators wọ́n wá lèmi kì í ṣe agitator. ìbéèrè mi ni wípé kí la fi ń dẹ̀yàn tó bá agitate fún ìran rẹ̀ mọ̀ kí la fi ń dá agitator gangan mọ̀. ẹ̀yin náà sọ wípé ìgbéraga nìyẹn. ńgbà tó yàbájú tán ti ń ṣenú gbẹndugbẹndu sọlọ́dẹ. wọ́n dẹ́gbẹ́lẹ̀ wọ́n tún bára wọn jà lórí ẹ̀ èmi àkàndá náà ni mo mú àbá wá pé kí ló ṣeré tí àwọn àgbààgbà Yorùbá ò lè kó àwátálá ń agitate yìí pọ̀ sójú kan. kí lẹ wá kọ́mọ̀dé ìdálejò. ta la ń pè ní agitator bó la ṣe dá agitator mọ̀ kí la ń pè ní agitation. ìbéèrè fún ẹ̀tọ́ ẹni láti yapa kúrò lórílẹ̀‐èdè kan là ń pè ní agitation. tàbí láti pè fún self-determination ìyẹn ìjọba tá a fẹ́ mọ́ dá ṣe fúnra wa wípé a ti tójú bọ́ atọ́nà dárìn a fẹ́ dá nǹkan wá ṣe fúnra wa. lẹ́yìn tọrọ agitation mo fẹ́ ọ̀rọ̀ agitation náà ni méjèèjì mo fẹ́ sọ̀rọ̀ nípa ọkùnrin kan tó sọ̀rọ̀ kan lórí rédíò kan nílẹ̀ Ìbàdàn wa yìí. dókítà Dóyin Adébọ̀wálé ló kọ arákùnrin ọ̀hún. ó ní torí pé òun ju Sunday Igboho àti Gani Adams lọ torí pé òun kàwé jù wọ́n lọ wọn ò lè agitate fún òun. That is educated illiteracy. wọ́n kàwé lóòótọ́ ṣùgbọ́n wọn ò kọ́gbọ́n wọ́n kàwé wọn ò kọ́pọlọ wọ́n kàwé wọn ò ka làákàyè. wọ́n kàwé ìjẹkújẹ ò jẹ́ kí wọ́n mọ tí wọ́n ń ṣe kò jẹ́ kí wọ́n mọ ibi tí wọ́n fẹ́ sọ̀rọ̀ sí. ṣẹ̀rújú ayé ìran Yorùbá lóde àdàgbà jẹ́ ràófù.
aláìníròònú tí bọ ajá lọ́wọ́ kò ní sẹ́ẹ̀jì òkú tí ń fẹsẹ̀ rògbòrò lálópọn. ọ wà lọ́yà kò yá ọ wà lọ́fà kò fà wà fọnáfọ́sùkò tó ń rí sumú wálé. àwọn fúlàní darandaran ń pàgbẹ́ sáàlà wọ́n fi ẹran jẹko dóyin àbí kí ló korúkọ ara rẹ̀ bí dagbọ́ndẹ̀rin dóyin adébọ̀wálé ò rí nǹkan kan sọ sí kò jáde ta o. wọ́n wá gbé lọ sórí ètò rédíò kan ń bàdàn bí ò ní dárúkọ rédíò station yẹn. jẹ́jẹ́ ká sọ̀rọ̀ nípa agitation ẹ̀gbọ́n nǹkan tárákùnrin sọ ni. ẹ kúkú ti mímí àkàndá tẹ́lẹ̀ pé a kì í mọ́lẹ̀ ká má yan lọ́rọ̀ mi. bẹ́ẹ̀ bá ṣẹ́gun ọlọ̀tẹ̀ kọ́ mọ́ ọlọ̀tẹ̀ dè ìdí ni pé ẹni tẹ́ ẹ mú ọlọ̀tẹ̀ tẹ́ ẹ mú tẹ́ ẹ mú dè tátẹ́gùn bá fẹ́ sí lára òun gangan lè dìde kópò ń lò ń ṣẹ́gun tẹ́lẹ̀ ìdínú tàfi mọ́lẹ̀ tàfi yan gbé ọjà lè ntò jígbèrè tàfi mọ́lọ̀tẹ̀ tàbá ṣẹ́gun ọlọ̀tẹ̀ tàfi mọ́lọ̀tẹ̀ dè. ẹ gbọ́dọ̀ tó sọ mi ò ní láǹfààní àti lo fídíò ẹ̀ torí pé background radio station yẹn wà ń bẹ̀ n ò dẹ̀ fẹ́ implicate rédíò kankan àbí ẹni kankan ògèdè ọ̀rọ̀ tó sọ òun náà la fẹ́ gbọ́. ìjìjàgbara tá a ti ń gbọ́ lọ́tún tá a ti ń gbọ́ lọ́sì ní ọjọ́ àbámẹ́ta tó kọjá àwọn àjìjàgbara tí wọ́n ń jà fún. torí òfin ló ní o lè ṣe ìwọ ẹjọ́ ló lè fi ayé ẹ̀ níjọ́ tá a bí mi àbúrò ní ẹ tí ó ń ká gbogbo àwọn méjèèjì àti Gani Adams àti Sunday Igboho ayé náà bá mi wọ́n á dẹ̀ fẹ́ gba Oòduà nation fún mi sí wọn ò ní bá mi sọ wọn ò kàwé tó mi wọn ò mọ̀ tó mi. ṣe sùúrù ẹjọ́ bí gbogbo ilé àrífín ipò tó bá dẹ̀ máa ṣe Oòduà nation ipò àti ìbọn náà fi máa ń ṣe alágbára máa ń mèrò bàbá ọ̀lẹ Oòduà nation bá lè fẹ́ ṣe ẹ̀ sí lóko bá lè fẹ́ ṣe àwọn ọmọ yín ní òsì léèwé yìí ọ̀kadà náà ń gùn káàkiri. tí ẹni bá jẹ́ ẹni tó ní làákàyè ṣé Sunday Igboho àti Gani Adams náà jẹ́ káwọn ọmọ wà níléèwé kí ni ìjà tí wọ́n ń jà ẹ ti rí pọ́ùn gangan lálágbára mọ́mẹ́rù mọ́mẹ́yẹ́ bọ̀ lápò ni o. ṣiṣẹ́ ọmọ méjì fẹ́ nìkan lè ń ṣe káàkiri ẹ̀yin tó dẹ́gbẹ́ Oòduà nation fún ọ̀gán báwo lè ara sáà náà ṣùgbọ́n àfin báwo lè gbèsè ayé tẹ̀yìn lọ́ọ́ ṣe rí ẹ̀ ń tẹ̀lé àwọn olóṣèlú káàkiri ẹ̀ ń gbé wọn tẹ̀lé wọn káàkiri wájà tó ń Fúlàní ṣe kíní kan èmi ò bá Ìgbòho jà lórí ìtọ́lọ́ṣe ní ìgangan bó ṣe mi kan máa ṣe nítorí àlè gbúrọ̀ tọ́ra jẹ ìjọba àpapọ̀ wọn ní ẹ̀bí rẹpẹtẹ tẹ bá dé ìtàsá ìgbélé ìjànà gbogbo Ìbàràpá yẹn tẹ bá rí ọkùnrin tó ń faṣọ bu ọwọ́ wọn ti gé ọwọ́ ọ̀tún ẹ̀ tó bá bá ẹ lórí pé àwọn Fúlàní máa gé ẹ lọ́wọ́ ni. kọ́ bá lè dáko mọ́. kó má lè dáko mọ́ wọ́n máa kó ẹran ọmọ ajẹ́ lóko oko ti Fúlàní nìkan ni pákítì ń wù. ẹni dẹ̀ tún ń sọ wípé ká dúró dọ́jọ́ orí ṣe é ti rí i pé alágbára mọ́mẹ́rù bá bọ̀ lẹ́ni. tó bá jíyàn pé ẹ tó lóun sẹ́ríkì Fúlàní ọ̀dọ̀ wa náà láti ń gba ọgbọ́n sẹ́ríkì tí ó jẹ́ pé wọ́n mọ àlùkí ń borí wọn á tóbi tó bá jíyàn pé olú máa bá dúnàdúrà yìí tó máa san bí ọba ní òun ṣọ máa lè bí sọ́dí kò ṣe sọ èmi kì lẹ́yìn fún yẹn o ṣùgbọ́n yẹ kí wọ́n mú wa rẹ̀ ó yẹ kí wọ́n mú wa rẹ̀. ẹ sọ pé Sunday Igboho mú wa rẹ̀ báyìí. èmi ò sọ mọ́tò
náà ẹ ti gbọ́rọ̀ lẹ́nu dádì wa Dr. Doyin Adébọ̀wálé. ó ní wọn ò fọgbọ́n ṣe ọjọ́ wo nìran Yorùbá sọ pé àwọn fẹ́ lọ já bíríìjì ibì kan tàbí gàdá ibì kan tí kì í bá sàwọn ẹ̀yà tó kù. ó ń sọ̀rọ̀ agitation, à ń sọ̀rọ̀ ọjọ́ orí, báwo ló ṣe bára wọn mu. ó ní wọn ò lè agitate fún ẹ láì sọ fún ọ who are you, ta ni wọ́ láti pè ọ́ specially láti sọ fún ọ okay o Dr. Doyin o